alhamdulillah ẹ̀yin tèmi ṣàlàáfíà lè wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Thank you for joining me. May God continue to bless you. Happy Christmas. Happy Christmas. Happy Christmas. Ẹ̀yin tèmi ní Kristẹni, Happy Christmas. Ẹ̀mí owó ṣe púpọ̀ ọdún láyé o, nínú àlàáfíà, nínú ìbùkún, nínú ọpẹ́, àdíṣọpẹ́ túláàsì o, ọpẹ́ àlùbáríkà la máa ṣe, ìgbéga la máa rí. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àkólọ wa nínú 2022, Ọlọ́run ó dá padà ní double phones. Double folds. Ẹ ṣàmì ẹ̀, àláwùmọ̀ àmì, èmi ti ṣàmì tèmi o, ìwọ náà ṣàmì tẹ̀ ń comment box. Thank you so much. Lórí pé à ń celebrate Christmas, ṣóyé yín, ẹlẹ́lẹ́nu nígbà ṣe wá ṣe o, inú wa ó dùn o, ọpẹ́ ẹwọ́ sì mọ kún ni o. Lórí pé à ń ṣe Christmas, mo fẹ́ share voice note to arábìnrin yìí, then màá wá advice sweetly lórí ẹ̀, ṣóyé yín. Ayé yìí kéré, so kò yẹ ká sọ pé a ti wà tired, kò yẹ ká sọ pé a máa gbégbé sadness, so yé yín. Tí ọkọ bá kọ̀yàn, ọkọ nìyàn ń fẹ́. Ẹ̀yin tèmi, tí ọkọ bá kọ̀yàn, ọkọ nìyàn ń fẹ́ o, ọkọ nìyàn ń fẹ́ o, ọkọ bá kọ̀yàn, ọkọ nìyàn ń fẹ́ o. Ẹ mọ́ kúkú depression o. Tíyàwó bá kọ̀ yín, ẹ fẹ́ yàwó míì, ẹ mọ́ kúkú depression. Ìyàwó tí ọkọ bá kọ̀ ẹ́, ọkọ nìyàn ń fẹ́ o, mọ́ kúkú depression o. Tí ẹ bá kúkú depression, àwọn ọmọ yín ò ní forgive yín o, torí àwọn ọmọ tẹ́ ń sáré ká torí tiwọn, wọ́n wá di ọmọ ọlọ́mọ. Ìyà tẹ́ fẹ́ kí àwọn ọmọ yẹn jẹ, àwọn ọmọ yẹn máa padà wá jẹ, wọ́n máa ṣẹrú ẹlòmíì. Tẹ́ bá ti rántí àwọn ọmọ, ẹ mọ́ cool down, ẹ mọ́ try to live happily. Nítorí eléyìí, mo fẹ́ play voice note èèyàn kan. Èmi ò kí ń sádájáde play voice note o. Àwọn èèyàn máa ń pè seriously, àdẹ̀mọ́ advice dáadáa. Èyí tí mo bá rí pé mo fẹ́ lò, màá tọrọ permission pé ẹ jọ̀ọ́, you are covered, but ẹ jẹ́ ká lò tó dà ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́. Àwọn mímọ́ rò bóyá a máa ń fọ́ọ̀mù ní rárá, àìfọ́ọ̀m. Èyí tó bá sọ pé rárá ẹ má lo voice note mi, òun la máa wá sọ pẹ̀lú ẹnu. So kò easy láti mọ fọ́ọ̀mù story, Ọlọ́run tẹ̀ ní jẹ́ kábìnrin bá wọn ṣe. So eléyìí á play voice note, ẹ dẹ̀ máa gbọ́. Ó kọ́kọ́ kọ lẹ́tà sí mi ni mo wá ní mi understand, ẹ gbọ́ nǹkan tó sọ. Tó bá sọ tán, tẹ́ ẹ bá gbọ́, màá tún padà explain, màá wá advice lórí ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Màá ní obìnrin ni pé mo rí nọ́mbà yẹn lórí YouTube mo ti mọ̀. So mo wà bọ̀ ọkọ mi ò sí pẹ̀lú mi. Mi dẹ̀ mọ́ always need ọkùnrin. Even sometimes mo máa ń wo àwọn adult film yẹn. Ó dẹ̀ affect mi. Mi dẹ̀ ṣe ní ìsìnà. Mo wá bí lọ́wọ́ yín pé kí ni mo lè ṣe mà. Mi dẹ̀ fẹ́ kí feelings mi kó pátápátá. Mo sọ síbẹ̀ mà. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé àdúgbò. Assalamu alaikum mà. Ní year yìí ni mo ṣe mí ní pé 40. But ọkọ mi ò travel out. Ó kàn jẹ́ pé misunderstanding wà. Ó dẹ̀ ti make up mind ẹ̀. Èmi náà dẹ̀ ti make up mind pé mo fẹ́ máa take care àwọn ọmọ mi. Ọ̀dọ̀ náà ilé ẹ̀ ni mo wà. Mo kò sí pẹ̀lú mi, ó ti fi mí àtàwọn ọmọ sílé. Ó ti lọ. Ó ti tẹ̀lé obìnrin mi lọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Even ọmọ èmi gan sì ń wojú Ọlọ́run tẹ́lẹ̀ tí à ń bẹ̀bẹ̀ pé k'Ọlọ́run yọ̀ǹda ọmọ fún wa. Torí ọmọ méjì ni mo bí. Ìyẹn náà kún nǹkan táwọn family ẹ̀ fi advice ẹ̀ pé kò lè jókòó ti ọmọ méjì pé ó wá miss. Ọ̀dọ̀ ilé ẹ̀ ni mo wà pẹ̀lú àwọn ọmọ. But ó ti tẹ̀lé obìnrin mi lọ láti January this year. Àti ìgbà yẹn mo ti faith ẹ̀. Kò dẹ̀ wù mí kí n tó gba ọkùnrin mi láàyè nínú ayé mi. Mo fẹ́ face àwọn ọmọ mi. Okay, mi fẹ́ play voice note yẹn further torí kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ibi tọ́rọ̀ yẹn gangan ti wá. Mo believe pé you understand me. So ó ní kí ó béèrè lọ́wọ́ mi. Ó ní ọkọ ti fi òun kalẹ̀, ṣùgbọ́n ara òun máa ń move. Òun ò dẹ̀ fẹ́ kí feelings yẹn, òun ò fẹ́ kó kú.
kí ni èmi fẹ́ advice nítorí pé kí ni òun máa ń wo fíìmù blue so that kóun máa fi ginger ara òun. Ọ̀rọ̀ nìyẹn. Ó wá further on ó sọ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ o, ẹ follow ẹ kọ́gbọ́n. Èèyàn tó bá ṣẹlẹ̀ sí nínú ọkùnrin ẹ mú tiyín, obìnrin ẹ mú tiyín. Èmi ò wá bìbà láti wá ṣe hobbies anybody o, ju pé ẹ jẹ́ ká kọ́gbọ́n. Ó ní ọkọ òun ní beginning of this year tá a wà yìí tó máa kú díẹ̀ tó parí tá a parí ẹ̀ láyà tàlàáfíà yìí ní January, ó ní ọkọ òun fi òun lẹ̀ ló lọ kó bá obìnrin míì nígbà tí wàhálà pọ̀ jù òun yọ̀ǹda rẹ̀. Ṣé àwọn kókó tó ti pé obìnrin wá conclude level yìí, nǹkan púpọ̀ ti ṣẹlẹ̀. Nǹkan púpọ̀ ti ṣẹlẹ̀. Èmi ò wá bìbà yìí láti wá sọ pé kí ló ṣẹlẹ̀ láàrin wọn. Ó lè jẹ́ pé obìnrin yìí gan ló ṣẹ̀. Ẹ mọ̀ pé gbà míì ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ti ṣe ọkùnrin ò ní sọ̀rọ̀ máa kọjọ níjọ́ kan ọkùnrin ó kàn blow ni ó máa blow pẹ̀lú decision ńlá. Yes, bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ gbà. Perhaps àwọn obìnrin yìí ti ṣe nǹkan tó dùn ọkùnrin yẹn gangan. But nínú ọ̀rọ̀ rẹ̀ ó nítorí pé àìrọ́mọ bí ọ̀dọ́ òun ti bímọ méjì, bẹ́ẹ̀ àìrọ́mọ bí ń dà ń láàmú. Àwọn fámílì ò fi ọkọ lọ́kàn balẹ̀ ló fà á tí wọ́n fi wáyàwó mi fún ọkọ. Ọkọ ti wá fi òun kalẹ̀ lẹ̀, ó ti kó lọ sílé wọn pẹ̀lú ìyàwó. Ṣùgbọ́n ibi tó ń gbé ọkọ ló ní, òun sì ń gbé bẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Bẹ́ẹ̀ ọkọ ò dá sóun mọ́, kò bá òun sùn mọ́. Ara òun dẹ̀ máa ń move ọmọ wọ́kùnrin. Báwo ni ara òun ò ṣe wá ní kú? Ọ̀rọ̀ ńlá lélẹ̀. Ó wá ní pé òun ò fẹ́ ní kankan ṣe mọ́ pẹ̀lú ọkùnrin torí pé kí ni ó fi pé wàhálà pọ̀. Nǹkan tó ti ṣẹlẹ̀ sí ó ti bá create depression sínú brain ẹ̀. Ó ti wá jẹ́ kó rí ọkùnrin bí somehow. Mo ti sọ síwájú, ẹ má jẹ́ kí depression pa yín. Tí ọkọ bá kọ̀yàn, ọkọ náà nìyẹn fẹ́. Tó bá ti back ara ẹ dáadáa, kó kọjú mọ́ṣẹ́ rẹ àtàwọn ọmọ rẹ. Ọkọ alálùbáríkà tó rí pé ó síríọ̀sì, tó dúró ní dúró alágàbàgebè, tó dúró ní dúró oníṣìná, ọkùnrin alálùbáríkà ó wẹ̀ wá. So nínú discussion wa èmi wá sọ fún pé kò nídìí kó pòun fẹ́ pa, because èmi rò pé ó kọ́kọ́ sọ pé òun fẹ́ pa libido ni. Mo ní kó mọ́ pa libido, kò sígbà tí libido wà ní kú. Àṣé nǹkan tó mì ní pé òun ò fẹ́ kí libido kú. Libido ò ní kú. Ṣó yé yín, libido ò ní kú. Bẹ́ẹ̀ tí èèyàn bá ti yọ ọkàn kúrò ńbẹ̀, kò sígbà tí ò wá ní lọ. So you have to constantly lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ronú bíbàjẹ́ díẹ̀, ẹ tún ronú goodness díẹ̀. You have to keep your libido alive. You have to keep your libido alive. Bí wàá ṣe wá keep it alive, ó kù sọ́wọ́ ẹ̀. Ó ní pé you need to máa ronú nǹkan tó ti ṣẹlẹ̀ púpọ̀ jù. Máa ronú progress, máa ronú ìtẹ̀síwájú rẹ. Mú ọkàn kúrò lọ́dọ̀ ọkọ for now. Wá iṣẹ́ gidi ṣe. Mi ò mọ mistake tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, bẹ́ẹ̀ wá iṣẹ́ gidi ṣe. Tọ́lọ́run bá ti bùkún ẹ, torí pé kí ni tó bá jẹ́ kí depression pa ẹ́, àwọn ọmọ tó ń sátẹ̀lé wọn yẹn, wọ́n máa wá di ọmọ lọ́mọ. On this note, ẹ̀yin ọkùnrin, on this very very note, tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ obìnrin mọ́, ẹ yọ̀ǹda rẹ̀ láyọ̀ àtàlàáfíà. Èmi kọ́ mo ti máa sọ yẹn. Nígbà kí ẹsẹ̀ má wá di tiyín. Nísìn ó ní ó fi obìnrin yẹn lẹ̀ níwọ̀ ọkọ o. Ó fi obìnrin yẹn lẹ̀, ó fi àwọn ọmọ kalẹ̀, ó wá bá a sùn mọ́. Ó sì ń gbélé ẹ. Ṣé kó mọ invite ọkùnrin mi wá sílé ẹ ni? Àbí báwo lẹ ṣe fẹ́ ṣe? Àbí ó filẹ̀ pé kó mọ́ lọ. So at the end of the day, bàtí mo àti obìnrin yẹn wá discuss, obìnrin yẹn wá conclude pé òun ó filé yẹn kalẹ̀. Torí pé kí ni kò ní lè gbé ọkùnrin wá síbẹ̀ yẹn. Ìwọ sì ní oná ò ṣe mọ́. Èmi wá advice ẹ̀ pé kó try kó rí pé òun pe ọkọ ń padà. Should in case ọkọ ò bá padà mọ́, kó pe àwọn mọ̀lẹ́bí títí ẹ̀ tóbìnrin, kó pe mọ̀lẹ́bí àwọn ọkọ rẹ̀, kó ní tòǹgbà tí ọkọ ò súnmọ́ mọ́. It's over 4 months. So this is the best thing tó máa ṣe. Òun jáwé kó mọ lọ yàtọ̀ àlàáfíà sọ́dà kó lọ fẹ́ ọkùnrin míì tó wù òun. Nǹkan tó wá conclude nìyẹn. Nǹkan tó tọkùnrin obìnrin yẹn wá conclude fún mi nìyẹn. As at that time, okay, mo ní before ìgbà tí mo wá tọrọ permission kí n gbọ́ the decision just briefly láìpẹ́ yìí. Ó ní òun ti make final arrangement. Ó ní òun ti ẹ̀ ti rílé final, òun ti ṣe final arrangement. Òun ti rílé, òun fẹ́ kó lọ lé yẹn nìyẹn.
so ó dẹ̀ sọ wípé ọkùnrin kankan òun ìwọ tó bá wà ní position bẹ̀ yẹn tó ń gbọ́ mi jẹ́ kí ọkùnrin mi wù ẹ́ to keep feelings yìí alive jẹ́ kí ọkùnrin mi wù ẹ́ èmi ti rí ọkùnrin kan rí nílẹ̀ lẹ́ẹ̀bí báyìí kò nífẹ̀ẹ́ ìyàwó yẹn mọ́ kò divorce ìyàwó yẹn kò dẹ̀ wá ìyàwó yẹn wá fún several years obìnrin yẹn náà dẹ̀ wà ń bẹ̀ tó ń gbàdúrà ojoojúmọ́ pé ó máa padà at the end of the day depression náà ló wá padà wá pọ̀ obìnrin yẹn ìwọ ọkùnrin tó ń gbọ́ mi ṣé tá a bá wò directly indirectly ṣé wọ́n kọ́ ló pa arábìnrin yẹn ẹ jáwé fún wọn pé ẹ máa lọ nílọ tiẹ̀ lọ wọ́kọ̀ míì èmi ti move on ẹ make sure pé ẹ divorce wọn legally bẹ́ẹ̀ ṣe fẹ́ra yẹn either Christianly or Islamically or traditionally contract ni tẹ́ ẹ bá ṣe mọ́ ẹ break ẹ fún wọn níwèé so that gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣe kò ní gbogbo ìwà bàjẹ́ tí wọ́n bá ṣe kò ní sí lọ́rùn ẹ bẹ́ẹ̀ ó fi obìnrin kalẹ̀ sínú ilé rẹ ó divorce ẹ dáadáa gbogbo nǹkan tóbìnrin yẹn bá ṣe ọrùn ẹ ló wà gbogbo nǹkan tóbìnrin yẹn bá ṣe ọrùn ẹ ló wà tẹ́ bá sọ pé ọkùnrin ò sí papọ̀ mọ́ fún 3 or 4 years ẹ bára yín sọ̀rọ̀ ẹ dẹ̀ ṣe sẹ́kẹ̀ wúkú ẹ sọ pé divorce you ẹ kàn àgbé papọ̀ mọ́ fún 3 years wọ́n ti lọ nìyẹn kò lọ nìyẹn o ẹ need láti sign paper ẹ need láti kọ there must be witness pé tó ṣe eléyìí mọ́ ẹ bá wa break ẹ àìjẹ́ bẹ́ẹ̀ oṣì answerable to that man you are still that man's wife that woman is still your wife unless tẹ́ bá break ẹ ó ní law tó guide divorce ní Islamically ni o ní Christianity ni o ní traditionally ni o ní law of a country nígbà tẹ́ sign everybody wà ń bẹ̀ tẹ́ fi sign contract pé ọkọ mi ni ìyàwó mi ni nígbà tẹ́ bá wá sí papọ̀ mọ́ ẹ ní láti ní witness tẹ́ bá ọkùnrin bá lójú ogun tó pẹ́ 4 years tí kò dé tó wá padà wá dé after 4 years ó sì máa claim ìyàwó rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ o ẹ make sure pé ẹ divorce ní proper way you understand tí irú ọkùnrin yẹn bá dé tó dé tí wọ ìyàwó ti bímọ fẹ́ lómi ṣó yí ẹ wọ́n máa categorize ọmọ tó bí yẹn as ọmọ àlè ni so ẹ divorce ní proper way tí ọkọ rẹ ti wá lọ tipẹ́tipẹ́ tó rí ọkọ rẹ mọ́ tó yẹ pé ó ti wọnú ogun lọ ó ní láti pe family méjèèjì pé tó èmi ò lè dúró ìwé lélẹ́yìí in case tó bá show up family rẹ ló máa sign fún ẹ pé tó lóòótọ́ ni I witness ẹ̀ nígbà tó ti dúró ó ṣáà lè dúró kú tó bá dé wọn á ní tòbá tí wọn ò rí ẹ wọn ti divorce ó sì ti lọ mẹ́rẹ̀ ẹlòmíì ìyẹn ni wọ́n ń ṣe tẹ́ bá rí pé kíní yìí confuse yín ẹ̀yin ẹ tún lọ bá àwọn àfà àwọn tó wà in case of this thing so ìwọ ọkùnrin tó fi ìyàwó kalẹ̀ ìyàwó ẹ̀sìn ni o ìyàwó ẹ̀sìn ni but according to her ó ní àwọn ti yanjú gbogbo ẹ̀ òun ti kó lọ sílé mi ẹ mọ́ pa libido yín whatever you do to keep your libido alive is yours bẹ́ẹ̀ kí tèmi kàn fẹ́ advice lórí note yìí ẹ̀yin ọkọ àtìyàwó tẹ́ fi blue film gbéra tẹ́ fi blue film tẹ́ fi ń gbéra ẹ máa wá rí repercussion o ẹ máa wá rí repercussion because tó bá yá tẹ́ bá rí blue yẹn mọ́ nǹkan ọmọkùnrin ò ní gbéra o ìwọ obìnrin tó bá rí blue yẹn mọ́ ò ní fẹ́ bá ọkọ rẹ̀ ṣe o tó bá wá di àsìkò gangan tó bá wo blue film yẹn jù tó bá yá kò sírú blue film tí wọ́n gbé kalẹ̀ lẹ̀ kò ní wù ẹ́ mọ́ wàá mọ́ wá àyà bí ìdọ̀tí òun ò fẹ́ wò so gbogbo ẹ̀yin ọkọ àtìyàwó àṣẹ̀ṣẹ̀fẹ́ tẹ́ fi blue fíìmù dọ̀tí tẹ́ fi ń gbéra tó bá yá libido yìí máa kú naturally gbogbo èyí tẹ́ ń wò yẹn kò ní múùfù yín mọ́ ọkọ rẹ bá fọ́ọ̀kẹ́ lórí ọyàn tó yẹ kó trigger obìnrin alálùbáríkà kò ní trigger rẹ mọ́ o torí pé kí ni nǹkan tẹ́ fi ń gbéra ó dàbí ọtí náà ni tẹ́ bá mu tí tẹ́ fi ń gbéra tó bá yá ọtí yẹn ó sọ yín lẹ́lẹ̀ kò ní gbéra mọ́ mo believe pé ẹ ń fọ́ imta nǹkan tí mo sọ ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ this is on point by 2 using my words for others ire o enjoy your season bye enjoy your season bye mo ní kí n yọ gíláàsì lójú kí n tó lọ ni enjoy your season bye.